Nàìjíríà Bọ́lá Tinubu ló ti sọ di mímọ̀ wípé lórí àwọn ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe wípé bóyá òun sá tàbí òun yẹra fún ojúṣe òun, ẹ̀tọ́ òun gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu èyí tó sọ wípé orílẹ̀-èdè yìí ti ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro síwájú kóhun tó gba ìjọba lọ́wọ́ ààrẹ àná tí í ṣe olóògbé Muhammadu Buhari. Ó ní láti ìgbà tí òun ti gba idà agbára ìjọba láti máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 láti ìgbà yìí ń lòun ti dá àyà dé gbogbo ìṣòro èyí tó ń dojúkọlẹ̀ yìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ àti àwọn ìrora ń lòun fara gbà kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè tùbà kó lè túṣẹ kí nǹkan kó lè padà bọ̀ sípò nílẹ̀ yìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní sọ káàkiri wípé òun sá fún ojúṣe, òun sá fún iṣẹ́ àti àwọn àdójúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu ní kò sí ẹni tó lè gbà kàtà lọ́wọ́ akítì, kò sí ẹni tó lè gbálé baba mọ́ lọ́wọ́ ọmọ o. Ó lórílẹ̀-èdè Nàìjíríà ti tòun ní àjọ nínì, kò sí ẹnikẹ́ni tó lè gbà, àwa náà láti tún ṣe. Nípa ìdí èyí kò síbi tí òun lè lọ tó jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò gbàgbé rẹ̀. Tinubu wá sọ wípé gbogbo iṣẹ́ ń lòun ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru láti lè rí dájú wípé ohun gbogbo ó padà bọ̀ sípò ní ìrọ̀rùn kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè jẹ ìgbádùn tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa o. Níbi tí Tinubu ti ń sọ̀rọ̀ náà ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí, èyí òun nílò ọba nílùú Àbújá nígbà tó ń gba àlejò àwọn àgbààgbà ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ àgùdà ní orílẹ̀-èdè yìí níbi ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ nílọ̀ọba nílùú Àbújá ló ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Lákòótán ó rọ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run náà wípé kí kálukú wọn fi ọwọ́ sowọ́pọ̀ fún ìlọsíwájú àti ìṣerere orílẹ̀-èdè Nàìjíríà nítorí àgbájọwọ́ òun ni a fi sọ̀yà. Ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Nítawé Yèwádà òun mà ló ti bu ẹnu àtẹ́ lu ròyìn kan àti ọ̀rọ̀ kan tó ti ẹnu Peter Obi jáde wípé ó ti rẹ ààrẹ Tinubu sára ìkànṣe agídí ni o, wípé tí ètò ìṣèjọba ilẹ̀ yóò bá yé mọ́ kó gba ẹlòmíín láàyè láti bọ́ sí ipò ààrẹ kó lè tukọ̀ ilẹ̀ yìí. Ọ̀rọ̀ tó ti ẹnu Peter Obi jáde rèé síwájú kẹ́ni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC, ẹgbẹ́ èyí tí í ṣe ẹgbẹ́ ti ààrẹ Bọ́lá Tinubu. Yèwádà kó tó sọ̀rọ̀ jáde lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Níbẹ̀ ni ọ̀jọ̀gbọ́n Nítawé Yèwádà ti tẹnu bọ̀rọ̀. Ó ní ẹlẹ́nu rírùn ló làmúyá rẹ̀ o, ó yé òun yékéyéké. Ó ní ṣe rí bí gbogbo ènìyàn bá ń sọ̀rọ̀ àbí tí wọ́n bá ń bu ẹnu àtẹ́ lu ètò ìṣèjọba, ó ní kò yẹ sí ẹnu Peter Obi rárá láti bọ́ síta sọ ọ̀rọ̀ kankan nítorí pé òun ti ká lára rẹ̀ ọmọdé ló jẹ́ nínú òṣèlú àti wípé kò mọ̀ kankan. Ó sì jẹ́ ẹni tí ò ní ìtẹ́lọ́rùn tí ń fò káàkiri láti inú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí ìkan. Oníṣírúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ni ó bu ẹnu àtẹ́ lu ètò ìṣèjọba Bọ́lá Tinubu. Alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún tẹnubọ̀rọ̀ síwájú sí i. Ó ní láti ìgbà tí ààrẹ Tinubu ti dórí ipò nínú oṣù karùn-ún ọdún 2023, ó ní Tinubu kò fi ọjọ́ kan sílẹ̀ láì má ṣiṣẹ́. Bẹ́ẹ̀ sì rèé kò hàn nínú ìṣesí àbí ìwà rẹ̀ wípé ó ti sú ọ̀rọ̀ yìí mọ́, ó ti wà ní ìkóríta ìpòrúurú ọkàn tí ò yé mọ́ o. Ó ní tàárọ̀ tọ̀sán tòru ni ààrẹ Bọ́lá Tinubu fi ń ṣiṣẹ́ láti lè rí dájú wípé orílẹ̀-èdè Nàìjíríà ó wà nínú ìtura. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ orílẹ̀-èdè yìí òun ni ààrẹ Bọ́lá Tinubu ló dàyàdé ló dàyàkọ. Bẹ́ẹ̀ sì rèé kò bẹ̀rù kò ṣojo kò sì míkan. Onírúfẹ́ èèyàn bẹ́ẹ̀ lẹ́nìkan ó wá dúró sínú kọ̀rọ̀ àbí bọ́ sí ìta gbangba láti máa sọ ọ̀rọ̀ tí ò tọ́ jáde lẹ́nu. Nípa ìdí èyí, Yèwádà ti ṣe alága ẹgbẹ́ òṣèlú APC rọ Peter Obi láti kó ọ̀rọ̀ ẹnu rẹ̀ jẹ kó sì tọrọ àforíjì àti wípé kó máa ṣọ́ ọ̀rọ̀ tí ó bá ti ẹnu rẹ̀ jáde nítorí pé ààrẹ Tinubu kọjá ààrẹ tí ẹnikẹ́ni lè sọ̀rọ̀ kògbákùngbé sí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu ọ̀jọ̀gbọ́n ọ̀hún jáde lórí iléeṣẹ́ amóhùnmáwòrán náà nínú ọ̀sẹ̀ yìí. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.
bí ìpalẹ̀mọ́ ètò ìdìbò tàwọn gómìnà ṣe ń súnmọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí, bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà tún jẹyọ lábẹ́ aṣọ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ gómìnà Adémọ́lá Adélékè ló ti bu ẹnu àtẹ́ lu ìwà àti ìgbésẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá èyí tí wọ́n gbé pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ òfin bí wọ́n ṣe fi mú ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àgbà lọ́gàálọ́gàá tí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Adélékè èyí tí wọ́n fi ọwọ́ òfin tí wọ́n fi mú wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí gómìnà Adémọ́lá Adélékè tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó taari léde fún àwọn oníròyìn ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí, níbẹ̀ ló ti fojú wòye títí rẹ̀ wò wípé ejò ó ti lọ́wọ́ nú ó ní gbogbo ọ̀nà làwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n gbà láti dabarú ìlànà àti ìpinnu rere tóun ní fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní bákan náà ni wọ́n ń gba gbogbo ọ̀nà láti fòòró ẹ̀mí òun kí wọ́n lè sọ gbogbo rẹ̀ di gbòògbà eléyìí tí ò ní kẹsẹ̀ já. Ó ní gẹ́gẹ́ bí ìgbésẹ̀ èyí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbé yìí pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú ẹni tó jẹ́ akọ̀wé àgbà ìjọba ìpínlẹ̀ ọ̀hún èyí tí ò yẹ kí wọ́n mú bẹ̀, èyí ọ̀gbẹ́ni Ìgbàláyé Álímì, ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí wípé nígbà tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọn yóò fi gbéra lọ síbi tí ọ̀gbẹ́ni ọ̀hún tí ṣe akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ náà, ó ní ẹni akọ̀wé àgbà ọ̀hún ṣe ìpàdé ńlá kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àjọ elétò ìdìbò lẹwa INEC tó ń ti àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ àti àwọn àgbààgbà nínú ètò ìjọba àti INEC ni wọ́n ń ṣe ìpàdé lọ́fíìsì àwọn àjọ elétò ìbò náà nílùú kan ní ìlú Òṣogbo lọ́hùn-ún tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ ni àwọn ọlọ́pàá ti ya bo bùbá náà tí wọ́n sì fi ọwọ́ òfin gbé Álímì Ìgbàláyé àti àwọn tí wọ́n jọ wà níbi ìpàdé ọ̀hún tí wọ́n ń ṣe pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n ká owó mọ́ wọn lọ́wọ́ láti lọ rèé fi owó ọ̀hún ra káàdì ìdìbò alálòpẹ́ léyìí tí wọ́n fẹ́ fi ṣe màkàrúrù dáwọ́rú nínú ètò ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ èyí tó ń bọ̀ ní ìpínlẹ̀ náà. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni kò rí bẹ́ẹ̀ irọ́ gbu òun ni wọ́n pa mọ́ ẹni tí í ṣe akọ̀wé àgbà ìjọba òun. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ afurasí adigunjalè kan, ọmọ báwo ní àjàgbà, ọmọ bẹ́ wọlé ìyá gbẹ̀yìnkùlé na pápá bora àwọn ọmọ gànfẹ́ léyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń da agbègbè Ìgàndò rú tí wọ́n jẹ́ kó ní ìsinmi. Ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, SP Abímbọ́lá Adébísì, òun ló ṣe lálàyé wípé ọwọ́ tẹ afurasí adigunjalè ọ̀hún ní agbègbè Ìgàndò nínú ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tí wọ́n rí àwọn mẹ́ta kan lórí alùpùpù tí wọ́n lọ pẹ̀lú wípé ìmúra wọn ó mú ìfura dání. Ó ní ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ọlọ́pàá tí wọ́n ń bẹ lẹ́nu iṣẹ́ èyí tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ láti rí wípé àlàáfíà jọba ni wọ́n gbáyà tẹ̀lé wọn. Gẹ́gẹ́ bí òwe wípé àyà gbọ́n ògúngbè gbọ́n wọ́n ní bí àyà àwọn adigunjalè náà ṣe gbọ́n náà ni ògúngbè náà tẹ̀lé wọn. Ká má fa ọ̀rọ̀ gúngùn, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọ́n ní ọ̀kan nínú àwọn adigunjalè náà ní ọwọ́ tó èyí tí wọ́n ká ìbọn ìléwọ́ kékeré mọ́ lọ́wọ́ tó ń ti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ wáyé wọ́n ní adigunjalè náà ọ̀gbẹ́ni ọ̀hún tọ́wọ́ tó ó ti wà ní akóló àwọn ọlọ́pàá fún ìwádìí síwájú sí i láti lè mọ àwọn yòókù tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi wọn kí wọ́n lè fi ọwọ́ òfin mú wọn wá sí iwájú òfin. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ ìjà ńlẹ̀yàn mà kò sí ẹni tó mọ ìparí rẹ̀. Ìjà sì rèé bí ò bá bí kùmọ̀ yóò bí kóńdò. Àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jù àwọn tí wọ́n wà lágboolé amúlùúdùn tí wọ́n mú ìlú dùn tí ohun gbogbo sì ń dùn ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde báyìí fún ọ̀kan nínú àwọn olórin takasùfé ọmọ orílẹ̀-èdè South Africa èyí tí gbogbo èèyàn mọ̀ sí Tyler wípé kò gbọdọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣeré ìta gbangba èyí tó pe ẹmọ rẹ̀ láti ṣe nínú oṣù kejìlá ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí látàrí ìkọlù èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ọ̀hún tí wọ́n ṣe sí àwọn àjèjì tó jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè wọn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti bá a lọ àti dúkìá èyí tó ṣòfò
sọ́wọ́ ìkọlù ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà èyí tí olórí tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè South Africa náà Eyín Tyler tó fi léde léyìí tó kọ síbẹ̀ wípé tí ó bá fi di oṣù kejìlá ọdún yìí òun kí orílẹ̀-èdè Nàìjíríà máa gbáradì láti gba òun lálejò fún orin èyí tóun fẹ́ fi wá dá wọn lára yá o nínú oṣù kejìlá. Ọ̀rọ̀ èyí tó ti ẹnu Tyler jáde rèé síwájú kó tó di wípé àwọn ìlúmọ̀ọ́ká amúlùúdùn gbajúmọ̀ lẹ̀ yìí kálukú wọn kọ̀yìn wọ́n sì lòdì sí ọ̀rọ̀ náà wípé wọn ò gbọ́dọ̀ rí wọn sì gbọ́dọ̀ rí òfìrí rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí kì í bá ṣe pé ó ń wá nǹkan míì mọ́. Lákòótán wọ́n ní gbogbo àwọn ọmọ ilẹ̀ yìí pátá ni wọ́n ti kẹ̀yìn tí wọ́n sì lòdì sí ìgbésẹ̀ àti ìpinnu tó ń ti ìgbáradì wípé Tyler yóò wá kọrin ní ìlú Èkó nínú oṣù kejìlá ọdún yìí. Wọ́n ní kí wọ́n rántí àwọn ìkọlù tí wọ́n ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n bá lè rí lórílẹ̀-èdè yìí ó ṣeé ṣe kó má farare kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì níléeṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li online tv. Mo gbà á ní àdúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá fún mi Adínúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited